Ìdàlẹ̀ apá kejì. Bí ẹ̀yin náà ṣe mọ̀ pé apá kìíní múvì yìí gbóná gidigidi, ẹ má gbàgbé láti wo fídíò yìí tán kí ẹ sì tẹ subscribe button ní ọwọ́ fọ́nrán kejì. Ní orí Àpáta TV tí à ń rí ni Ọláìyá ti ń sọ fún àwọn tí ó nílé wípé èmi ò pààrọ̀ múvì tí ẹ̀yin wò yìí, èmi fẹ́ wo nǹkan míì torí mi ò mọ ẹ̀kọ́ tí ẹ rí kọ́ nínú múvì eléyìí tẹ́ ń wò yìí. Àwọn tó nílé wọ́n ń wò pé ṣebí ó wá bá wa ní ilé wa ni. Bó tilẹ̀ jẹ́ pé Kọ́lá Ajéyẹmí gbìyànjú, ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Kí Ọlọ́run ó máa ṣọ́ wa ni o. Tí ìwọ náà bá fẹ́ wo Ìdàlẹ̀ apá kejì, ẹ tẹ subscribe. Àmì pupa báyìí ni wọ́n fi kọ́. Ìdàlẹ̀ apá kejì yìí yóò làmìlaka o. Ẹ̀kọ́ ribiribi tí a kọ́ nínú apá kìíní náà la ó tún kọ́ nínú apá kejì. Ẹ máa tẹ̀lé wa tí ẹ bá fẹ́ rí fídíò wa. Ó dàbọ̀.